راغبا في كل علم نافع. ينمو العلم ويتقدم بتقنياته ومجالاته، ومعه نطور أدواتنا في تقديم العلم الشرعي. أكاديمية زاد أكاديمية ينبوعها صاف. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أدوكي فún Ọlọ́run Ọba Allah, ayin Ọlọ́run Ọba Allah, agbétítóbi fún Ọlọ́run Ọba Allah. Àwa ṣe ọ̀pọ̀lọpọ̀ salatu fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá nabi, kó máa ma lórí ẹ̀, kó máa bá wọn ará ilé rẹ̀, àwọn sàhábà ẹ̀ àti gbogbo àwa àlè umma ẹ̀ pátá títí di ọjọ́ al-qiyama. Akíra wa káàbọ̀ sí ojúléeṣẹ́ yín, ojúléeṣẹ́ wa Sunna TV Yoruba, níbi tá ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, níbi tá ti ń gbọ́ ọ̀rọ̀ t'Ọlọ́run àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, níbi tá ti ń lékún lẹ́sìn, níbi tá ti ń mọ báwo la ṣe ń sin Ọlọ́run, ìbádà wa báwo ni ó ṣe jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Akíra wa káàbọ̀ sórí ètò wa durusun fil fiqh, ìlágbọ̀yé ẹ̀sìn, báwo la ṣe ń sin Ọlọ́run, àwẹ̀ wa, ìrun wa, ìgbéyàwó wa, gbogbo àlámọ̀rí wa, báwo la ṣe ń ṣe níbàámu pẹ̀lú òfin t'Ọlọ́run àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ká tó wá wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a gbé wá lónìí, ká kí àwọn ọmọ rẹ̀ tí wọ́n gbẹ̀yìn bàbá rẹ̀ tí wọ́n wá ń tẹ̀síwájú níbi iṣẹ́ rẹ̀. Ó làwọn ọmọ bàbá wa Seifu Àríkọ́ṣe, bẹ̀rẹ̀ látorí Alhaji Abdulrazak Seifu Àríkọ́ṣe. Ọlọ́run Ọba Allah kó bá wa kí yín, Ọlọ́run Ọba Allah kó bá wa kún yín, kó bá ṣàlékún dáadáa yín àti àgbọ́yé yín nínú Islam, kó bá yí olùṣọ́ yín, gbogbo lílọ bíbọ̀ yín máa já sí rọrùn. Àgbàgbé Alhaji Musa Seifu Àríkọ́ṣe, akíyín akígbìyànjú yín, akíyín akitiyan yín. Ọlọ́run Ọba Allah ò ní dùn yín ládàá ẹ̀ láyé ń bí kọ̀rọ̀ sáré ní gbangba al-qiyama. Àgbàgbé Alhaji Yakub Seifu Àríkọ́ṣe, akíyín akígbìyànjú yín. Ọlọ́run Ọba Allah fi rajà rẹ̀ fún wa láyé ń bí ní kọ̀rọ̀ sáré ní gbangba al-qiyama bi idhnil hayyil qayyum. Àwa kí fadilatul mushrif al-khabir الدكتور البصير الدكتور عبد الرحيم شيتو ثاني، àwọn olóòtú wa nù, àwọn ni wọ́n ń tó sì ń gba títò. Làákàyè tẹ́ fi ń tó, làákàyè náà ò ní dàrú. Ọpọlọ tẹ́ fi ń tó, ọpọlọ náà ò ní bàjẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń tó yìí, Allah fi rajà rẹ̀ fún yín láyé ń bí kọ̀rọ̀ sáré ní gbangba al-qiyama. Bẹ̀rẹ̀ látorí yín kárí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gbàyè yìí kọjá. Àwọn ìmáàmù ni, àwọn àfáàgbà, àwọn dùkútòrù tí wọ́n ń gbàyè yìí kọjá, tí wọ́n ń bá wa sọ̀rọ̀ t'Ọlọ́run àti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo yín pátá la kí o. Àwa bí Ọlọ́run bá Allah yìí tá ń ṣe, Ọlọ́run má dàlú wa láyà, má jẹ́ a ṣe lásán. Ọlọ́run gbà níjọ́sìn lọ́wọ́ wa, má jẹ́ a dààmú lásán. Ọlọ́run má dàlú wa láyà, fi rajà rẹ̀ fún wa, yóò olùṣọ́ wa tayátayá, tọmọtọmọ, tẹbítẹbí bi idhnil hayyil qayyum. Àwa kí gbogbo ẹ̀yin bàbá alùbáríkà, ìyá alùbáríkà tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa ní gbogbo ayé. A kí yín, àwa tá ń bẹ nílé àtàwa tá ń bẹ lájò. Abẹ́ Ọlọ́run Ọba Allah, àrísìkí ìgbélé Ọlọ́run kó ṣe fáwa tá ń bẹ nílé. Àrísìkí téèyàn máa ń kó wálé látájò Ọlọ́run kó ṣe fáwa tá ń bẹ lájò. Àtàwa tá ń bẹ nílé àtàwa tá ń bẹ lájò, èyí títí ń da títí ń dunnú àlámọ̀rí wa, Ọlọ́run Ọba Allah ò ní jẹ́ ó bàjẹ́. Gbogbo ń ta tún ran kan, tá ń ra wára sẹ̀sọ́ Ọlọ́run Ọba Allah, Ọlọ́run fi lé wa lọ́wọ́. Àwa bẹ̀ Ọlọ́run Ọba Allah pẹ̀lú agbára rẹ̀
àbí Ọlọ́hun Ọba Allah pẹ̀lú àánú rẹ̀, àbí Ọlọ́hun Ọba Allah pẹ̀lú jẹ́ ká ṣoṣo rẹ̀ bó ṣe ṣe wá lẹ́ni tí ń gbọ́ra wa tá ń wòra wa nínú ojú Sunna TV Yorùbá yìí. Ọlọ́hun Ọba Allah ṣe wá bẹ́ẹ̀ ká máa gbọ́ra wa báyìí, ká máa ríra wa báyìí ní ọgbà àlùjánnà. Allahumma amin. Níbi ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tá ń bá bọ̀ nípa ẹ̀tọ́ tí ìyàwó gbọ́dọ̀ fún ọkọ rẹ̀, adárúkọ méjì fúnra, yanjú méjì fúnra wa nú ẹ̀. Àkọ́kọ́ ń bẹ ní hifdhu sirrihi wa adamu ifsha'ihi li ahadin, ká tọ́jú àṣírí ọkọ wa, àṣírí ọkọ wa ẹjá tọ́jú ẹ̀, kódà kí àìsàn ń bẹ lára ẹ̀ àbí kó lẹ níbi ìbálò, ọ̀nà àwọ̀ ọ̀nà tá a fi wá àbáyọ sọ̀rọ̀ rẹ̀ tí ó fi rí tọ́jú ni, kí n ṣe pá máa pariwo ẹ̀. hifdhu sirrihi wa adami ifsha'ihi li ahadin, gbogbo tó bá ti jẹ́ àṣírí ọkọ, in tó dáa ni, èyí tí ò dáa jẹ́ ó máa láàrin ìwọ àtọkọ rẹ̀. Má pariwo rẹ̀ fẹ́ bí kan, má sọ fún ìyá rẹ̀ gan, bàbá rẹ̀ ambel ta sí ìyá àwọ̀ ìyàwó, bàbá àwọ̀ ìyàwó, ẹ̀gbọ́n rẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ujubu ta'ati zawj fil ma'ruf, ìyàwó gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu, kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tí ò bá ti jẹ́ ń tó tako òfin Ọlọ́run àti tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ibi tá a ti wá bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó ní olẹ́lẹ́kẹta, tamkinuhu min nafsiha idha da'aha ila firashi, fira rẹ̀ lẹ̀ fọ́kọ bó bá pè ọ́ pó yá, fira rẹ̀ lẹ̀ fọ́kọ tá ń wí, kì í ṣe pé kó dá lóhùn ṣùgbọ́n kínú rẹ̀ má dùn. Ẹlòmíì ó sọ pé òun ó dá lóhùn, ṣebí wọ́n ti ní téèyàn ò bá dá lóhùn èyí ò rí bínú àwọn màláíkà, òun fẹ́ dá lóhùn. bọ́ ọ bá dá lóhùn tínú ẹ̀ ò dùn sí ń tọkọ ń ṣe, tó fira rẹ̀ lẹ̀ fọ́kọ, tọkọ ò gbádùn rẹ̀, tó ń ṣe níṣe ọ̀fẹ́ ṣe náà ni máa ṣe, kì í ṣe ti dùnnú lọ fi ń ṣe. Ìbínú àwọn màláíkà ó máa bọ́ ń bẹ̀ náà. Kò sí yàtọ̀ láàrin pé ó dá lóhùn àtọ̀ dá lóhùn pẹ̀lú kanra. Bọ́ ọ bá fẹ́ dá ọkọ rẹ lóhùn, ọ sí lọ́n látara rẹ̀, ọ fira rẹ̀ lẹ̀ fún, la fi pè ní tamkinuhu min nafsiha, ọ fira rẹ̀ lẹ̀ fún. Bọ́ bá ní ntẹ́jọ́ ń fà tó ń bínú sí tẹ́lẹ̀, ọ gbé yìí ń lẹ̀. Ẹ̀tọ́ rẹ̀ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yìí, ọ tẹ́ lọ́rùn lórí ẹ̀, ọ jẹ́ kínú ẹ dùn. Bóyá àìgbọ́ nǹkan yé, àìgbọ́ra ẹni yé kan ṣẹlẹ̀ láàrin yín, bọ́ bá jẹ́ kínú ẹ dùn tí wọ́n sojúṣe tiẹ̀ tó tẹ̀lé àṣẹ tọ́lọ́run lára rẹ̀, Ọlọ́run lè lò ó sábàbí tó fi tètè rọ́nà àbáyọ. Ọlọ́run sì fi san ní, yóò fi san lẹ́sàn-án rẹ̀ tó fi ráyè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ó la fi pè ní tamkinuhu min nafsiha, kó fira rẹ̀ lẹ̀ fọ́kọ idha da'aha, bọ́kọ bá ló yá ila firashi, bọ́kọ bá ló yá tó pè ọ́ wípé tọ̀ òun fẹ́ rí ọ níbùsùn tóun, àbó wá bá ọ níbùsùn rẹ̀, ibi tó wá ti bá ọ kì í ṣe pọ́ máa kanra ìpèrè wo lẹ tún wá, ẹ tún ti dé. Ma lam yakun hunaka mani'un shar'i, tí ò bá ti sí ń tó sọ di pé èèwọ̀ nínú ojúwòye ṣẹ̀ríà, àfi ń tó bá sọ kíní yẹn dèwọ̀, bóyá àsìkò tó fẹ́ tọrọ oorun lọ́wọ́ rẹ̀, àsìkò tí Islam ò fàyè ẹlẹ́ni, kódà kó máa ṣe ń ká àlejò, tọkọ ẹ bá ló yá, ọjọ́ ó yẹ pé tọ̀ ìgbàláyè ìjọ súnmọ́ra ẹni ò sí, ṣùgbọ́n eré tó bá wù ló lè bá ọ ṣe. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a máa bá Aisha ṣeré radiyallahu anha bí bá ń ṣe nǹkan àlejò. Ànábì àti Aisha máa ṣeré,
wọn àníjọ lájọṣepọ̀ ní kì í ṣe pé obìnrin ṣe nǹkan àlejò ó wá ti wá di èèwọ̀ pé ò gbọ́dọ̀ bá ṣeré àyàfi tó o bá ti mọ̀ pé ọkọ rẹ bó o bá ṣeré ìbáṣeré tí àfi kó já sí ìbánilò tó o ti mọ̀ níwà rẹ̀ ìgbà yẹn sudden letheria ìgbà yẹn ọ̀ nífà yẹlẹ̀ torọ́ ọ ti mọ̀rú ọkọ tó o ní ọ sì ti mọ̀ pé bó bá ń bá ọ ṣeré tí wọn náà ń bá ṣeré agbára yín ò ní padà ká má kẹ́ máa kó sínú ntọ́lọ́ òfẹ́ láti ṣe ọlọ́run ọ tètè dínà ẹ̀ ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ọ fira rẹ̀ lẹ̀ fọ́kọ ẹ̀ ma lam yakun hunaka mani'un shar'i tí ò bá ti sí nǹkan kan tó sọ dé wọ̀ fún ọ kí lẹ̀ rí lórí eléyìí táwí hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ múlẹ̀ anabi ni idha da'a ar-rajulu imra'atahu ila firashihi bọ́kọ bá pe ìyàwó rẹ̀ kó yá ó pe ìyàwó rẹ̀ wá síbi tó ń sùn ní àbọ́kọ lọ bá ìyàwó rẹ̀ níbi tí ń sùn ní fa abat an taji'a níyàwó sọ pé wọ́n ní wá àbí níyàwó ní ò sáyè fabata ghadbana alayha tí ọkọ yẹn wá lọ sùn lẹ́ni tí ń bínú síyàwó tí inú rẹ̀ ò yọ síyàwó yẹn la'anatha al-malaikatu hatta tusbih obìnrin yẹn ó máa wà nú èpè táwọn màláíkà tí wọ́n máa ṣẹ́ fún wọ́n máa rọ òjò èpè fún hatta tusbih títí tílẹ̀ ó fi mọ́ ni tó bá jẹ́ àárọ̀ lọ ṣe wọ́n máa rọ èpè sí ọ àwọn màláíkà ó máa rọ òjò èpè lé ọ lórí títí tílẹ̀ ó fi ṣú bó bá jẹ́ alẹ́ ló ṣe èpè wọ́n máa rọ òjò èpè lé ọ lórí tílẹ̀ ó fi má torí ń tó yẹ ọ fira rẹ̀ lẹ̀ fọ́kọ rẹ̀ ọ fira rẹ̀ lẹ̀ fún ọwọ́ ń jẹ́ kó rí bànújẹ́ lára rẹ̀ sọ ń fẹ́ kọ́kọ́ rẹ̀ lọ ṣe ṣìnà nìyí mẹ́wàá ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí púpọ̀ ọkọ mi ò ní ju ìyàwó kan lọ ìyàwó kan náà ló ní ó ti súnmọ́ ìyàwó rẹ̀ ń sìn ó ti lé lóṣù mẹ́fà kì í sì ṣe pé kò wú ìyàwó ni ò gbà láàyè kódà àwọn ìyàwó mi bá débi pé òní ó máa fún ọkọ rẹ̀ ní déètì dáàtì òní ó máa fún ọkọ rẹ̀ pé tọ̀ ó ti ṣe lé ó tún dìgbà báyìí lẹ́yìn ìgbà tí ó tún dìgbà báyìí lọ́kọ́lẹ̀ bí o bá ti dìgbà ẹ má wulẹ̀ dààmú ara rẹ ó wá sọra rẹ̀ di èèwọ̀ fọ́kọ kí ló fẹ́ ọ sí kí ló fẹ́ ọ sí ṣebí kọ́ lè jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ní ìsìláàmù sì ní òun ló ní ọ ìwọ lọ ní oko rẹ̀ lọ jẹ́ àsìkò tó bá wù ló lè roko rẹ̀ àwa ń dàgbà fún un èyàn fẹ́ ro oko rẹ̀ ní ó fẹ́ rọ wá ń sọ pé kò tí ì yá ṣé wọ́n lọ lóko ní nisaukum harisulakum fa'tu harisakum annashitum wa qaddimu li anfusikum abẹ́lòmí bọ́kọ bá ló yá kọ́kọ́ wá ló ń fẹ́ bá ṣeré kó tó di pé wọ́n ṣe ṣáà ní yóò máa kara mọ́kọ ní pé ẹ ṣàṣe yìí tẹ́ ṣe ṣàṣe tẹ́ ṣe mẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ ṣe kẹ́jẹ kí ló dé kí ló tọ́ nkọ́kọ́ rẹ lójú ibo lọ ń lọ tí ó nǹkan ló ní ọ ni òun ló ní ọ ìwọ lọ ní èwo ni kó ṣe èyí tí ó ṣe kí n ṣe lẹ́tọ̀ọ́ rẹ ni ṣe bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ tó so yìgì rẹ tó fún ọ́n sàdáàkì rẹ tó bí rẹ fi ọ́ fún pẹ̀lú yọnú rẹ táwọn ẹlẹ́rìí ń bẹ tá sì ṣàdúrà fún yín ìwọ wá ń fẹ́ kí gbogbo àdúrà yìí kó wá máa jẹ́ èpè fún ọ ọwá ń sọra rẹ̀ di èèwọ̀ fọ́kọ ìwọ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fọ́kọ ìwọ wá ń sọra rẹ̀ dèwọ̀ fọ́kọ ọwá ń sọra rẹ̀ dẹlẹ́tọ̀ọ́ fáwọn tọ́lọ̀ ń ṣe ọ́ léwọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ó ṣe bẹ́ẹ̀ tí ó máa kara mọ́kọ ó mọ bí ṣe ń yanjú bùkátà ara rẹ̀ o ìbàjẹ́ ni mí ń ṣe àwọn oníṣìnà rẹ̀ ó mọ bí ṣe ń gbéra rẹ̀ fún wọn tí ń tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ọkọ tó fẹ́ sílé
bóyá owó ní ìhun ò ní lọ́wọ́ àbí iṣẹ́ kan ló bàjẹ́ ni àbí owó bùkátà ò bíyá bó ṣe yẹ ó bíyá kò lágbára àti bíyá bùkátà lọ́wọ́ fẹ́ pa orúkọ ọ̀fẹ́ yí orúkọ ọkọ rẹ padà ṣe àìlówó lọ́wọ́ ó pààrọ̀ orúkọ ènìyàn ni àìlówó lọ́wọ́ kò yí orúkọ èèyàn padà orúkọ èèyàn náà lè yóò jẹ́ àpọ́nlé ni ò ní sí ń bẹ̀ púpọ̀ ṣùgbọ́n kọ́ ọmọ ayẹyẹ ọkọ rẹ ọwọ́ ló yá ọ ní ibo ló yá la'anatha al-malaikatu hatta tusbih irú obìnrin tí bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn màláíkà ó máa rọ èpè òjò èpè ni wọ́n máa rọ sínú gbèsè ayé ẹ̀ gbogbo ìgbà tó kọ̀ yẹn títí tọkọ ó fi yọ́nú sí àwọn màláíkà ó máa rọ òjò èpè ni wọ́n máa rọ sí nínú ẹ̀mí àrínú àwọn obìnrin míì tí wọ́n ní ó dáa ọkọ tó já sí pé ìyàwó náà ló yá ń kọ́ tó ló ò sí ṣé àwọn màláíkà ò ní ṣépè fóun náà ni ẹ̀tọ́ tó yọ fún ọkọ oníkọ́ fira rẹ̀ lẹ̀ fún ṣùgbọ́n ẹ̀tọ́ ká súnmọ́ra ẹni minal huquqil mushtaraka bayna zawjayn ọkọ àti ìyàwó ẹ̀tọ́ tó pa wọ́n pọ̀ ni ẹ̀tọ́ tó pa ọkọ àti ìyàwó pọ̀ bọ́kọ ṣe lè béèrè ẹ̀ bẹ́ẹ̀ náà níyàwó náà lè béèrè ẹ̀ ó ní ẹ̀tọ́ ìsúnmọ́ra ẹni kì í ṣe pé ìyàwó ló wá yá ìwọ máa sọ pé ó ra pé oníṣìnà níyàwó yìí gbogbo gbà náà ni kèésù ni tó ń jẹ ni ṣé wàhálà ni ẹ̀tọ́ rẹ ni bí wọn náà bó ṣe jẹ́ ẹ̀tọ́ lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n lè béèrè lọ́wọ́ ẹ̀ bó bá jẹ́ òun náà tí wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ tí ó fún ọ bó bá jẹ́ òun náà ló béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ náà fún nínú ẹ̀tọ́ tó pa yín pọ̀ ọ̀nà ṣùgbọ́n kí wọ́n ọkọ náà máa fi wá ṣèkà fún ìyàwó rẹ̀ ìyàwó ló yá ọlọ́ọ̀ráyè gbogbo yẹn ní tó wà wájú tiẹ̀ kọ́ yẹn ọ̀tọ̀ nìkan tí wọ́n ń rò ìwọ onírònú ni ọ̀tí ẹ̀mọ́ tèmi ń bá po tí mò ń bá yí ká súnmọ́ra ẹni nìkan tó wà nínú ronú tiẹ̀ ìwọ tiẹ̀ nírònú mi jù yẹn lọ ni nínú tínú rẹ̀ ó fi dùn ní ẹ̀tọ́ rẹ̀ sí ni gbogbo ń tọ́ bá wò máa bá yí tó ń bá po tí ń bẹ nínú ronú rẹ̀ ẹ̀tọ́ ìyàwó ọ̀fun níwọ náà ò fi ní dẹlẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ìwọ náà ó dẹlẹ́sẹ̀ o ṣùgbọ́n ìyàwó làwọn màláíkà ó máa ṣépèlé tó bá kọ̀ fọ́kọ rẹ̀ ọkọ tó ná ò fàyè lẹ̀ fún ìyàwó rẹ̀ yóò jẹ́ lẹ́sẹ̀ níwájú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. ẹlẹ́kẹrin nínú ẹ̀tọ́ tí wọ́n ìyàwó gbọ́dọ̀ fọ́kọ rẹ̀ tó sì jẹ́ yìí tó le tó lágbára láwùjọ wa yìí oni almuhafadhatu ala baytihi wa malihi wa auladihi wa husnu tarbiyatihim àwọn ìyàwó ògbélé má ìyàwó náà fẹ́ lówó òun náà fẹ́ ṣòwò ó là ń rí lẹ́kọ̀ọ́ tó bá ra ti kó wá yóò wá ta ní bẹ̀nẹ̀ ní Kútọ́nù yóò ra ti Kútọ́nù lọ Lomé yóò bá lọ Lomé yóò ra ti Lomé lọ sí Ghana lórí àti Ghana lọ sábìjan bí ṣe ń bá Kánú almuhafadhatu ala bayti ó fi ibi tọ́lọ̀ ń fi sí ilé tọ́lọ̀ ń fi sí ibi tọ́lọ̀ ní ó dúó sí ó fi ilẹ̀ kò mójú tó lé ẹ̀ almuhafadhatu ala bayti ìwọ ìyàwó ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọ́kọ rẹ ní kó mójú tó lé ọkọ ni kó wà ń tẹ́ fẹ́ jẹ lọ ọkọ ni ó wà ń tẹ́ fẹ́ jẹ lọ ìwọ wà ń lé ọ mójú tó lé tá bá ń sọ fún ìyàwó mi pé kí ni ó máa ní ṣe gbogbo nǹkan lọkọ fẹ́ máa ṣe fóun ni èmi náà fẹ́ lówó èmi náà fẹ́ ralẹ̀ èmi náà fẹ́ kọ́lé èmi náà fẹ́ gbé àbùkátà àwọn ẹbí mi ṣé kọ́ kọ́lé kọ́ ralẹ̀ kọ́ ṣe wàhálà kọ́ ṣòwò kọ́ ṣe bọ́lọ̀ ń bá lọ́ọ́ kọ́lé àìṣòwò ní ọ má kọ́lé bọ́lọ̀ ń bá kọ́lé mọ́ ọ ṣáàrí ìyàwó tọkọ ń kọ́lé fún ni
àríyàwó tọkọ ń ralẹ̀ fún ni àríyàwó tọkọ ń dá lọ́lá ni tó sì ń jẹ́ nǹkan tiẹ̀ gbà tó mójú tó lé ẹ̀ ó dúró níbi tọ́lọ̀ ń fi sí ó sì rí ọ̀nà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala gbogbo èkó gbogbo yìí tó ń lọ tó ń bọ̀ náà kí ló á rí kó jọ onádà gbogbo kìràkìtà gbogbo yìí tó ń bá ká onádà ibo lọ bá dé ibo lọ yọrí ẹ̀ sí almuhafadhatu ala baytihi mójútó lé ọkọ rẹ̀ ilé ọkọ ni ó dúró sí wa malihi owó ọkọ rẹ̀ dúkìá rẹ̀ má ṣe ń nà á pa má nà á pa obìnrin mi iná gbèsè ní máa ń ná ní iṣẹ́ onígbèsè ní máa ń ṣe ń tọ́kọ bá rà sílé bọ́kọ bá ra ń jẹ sílé láàrin ọ̀sẹ̀ kan àbí ọjọ́ mélòó kan olóúnjẹ ti tán tí ẹ̀ nípò ti tán kọ́kọ́ ṣàrà mí owó tí ẹ̀ gbìyànjú kó tiẹ̀ láàánú ẹ̀ pé wàhálà kan lèèyàn tiẹ̀ ń ṣe pé wàhálà lọkọ yìí tiẹ̀ ṣàánú ẹ̀ owó ní pé à ń mánéjì ẹ̀ ká mánéjì ẹ̀ yóò ní kò ní tó ni owó lọ́rọ̀ mi ju pé kò lè tó lọ tá bá ń gbọ́ ìyàwó kò lè tó kò tó ó ní tí ẹ ní pé kò sáà tó ìwọ̀nba tó bá wà mẹ́ ká mánéjì ẹ̀ pẹ̀lú ọkọ ká fìfẹ́ lò ó ká jẹ́ kọ́kọ́ lákòjọ kó lè ra ọjọ́ rẹ̀ kalẹ̀ fáwọn ọmọ kò sí fún almuhafadhatu ala baytihi wa malihi wa uladihi ìtọ́ wa burú jù láwọn ọmọ ìyàwó tó ti lọ ká tó kásùbà ló ti kú òǹlé àtàgò 3 òru 4 òru làwọn tó fẹ́ gbé àwọn ọlọ́kọ̀ tó fẹ́ gbé náà ti ń fi fóònù léra wọn kiri àwọn ọmọ ò tí ì jí ìgbà tí ó tún fi dé gbogbo àwọn ọmọ ti sùn ó tún dàárọ̀ ó tún ti dìde mójútó lé rẹ̀ àwọn ọmọ tó yẹ ọ̀tọ̀ wọn ọmọ wa yà yàkuyà tán wọ́n wá ń fúnra wọn lóyún wọ́n wá ń pariwo tí wọ́n mọ̀ pé ojú ẹ̀sìn rẹ̀ ó sú ni kò tí rọ̀ èyí tán fúnra wọn lóyún díẹ̀ lọ ríhùn àfikọ́ tètè mójútó ra rẹ̀ wà àwùlẹ́ẹ̀dẹ̀ ọ̀tọ́jú àwọn ọmọ ẹni ẹlẹ́ni ní ń bá ọ tọ́jú àwọn ọmọ rẹ̀ ọwọ́ ń gbóúnjẹ kalẹ̀ fún ara ilé bó bá ti dé oúnjẹ rẹ̀ ní ọba bá ń fún ní iye báyìí aṣọ rẹ̀ ní ẹ bá ń pààrọ̀ aṣọ fún ẹni ẹlẹ́ni ń gbàṣe rẹ̀ ṣe lójú ẹ̀mí rẹ̀ inú ẹ̀ sì ń dùn ẹni ẹlẹ́ni ń gbàṣe rẹ̀ ṣe lójú ẹ̀mí rẹ̀ inú ẹ̀ ń dùn kí ni ìyàtọ̀ pọ́mọ yóò níyà láyé ọ̀ ń bẹ láyé bí ẹni tí ò sí ọ̀ ń bẹ láyé bí ẹni tí ò sí níbi tó ti ń wá kòtó kiri kò sí tó gbogbo tó ń wá kiri kòtó kó tún pọ̀ sí kó pọ̀ sí bó lọ́wọ́ bá já àwọn ọmọ tí ó kù ọ́ kù ọmọ tí ó sẹ́yìn rẹ̀ bọ́ọ̀ bá sí má àwọn ọmọ tí ó ṣàdúrà fún ọ bọ́ bá jọ máa renu bọ́ọ̀ bá ń bẹ àbọ̀ sí má gbogbo ń tọ́ fọjọ́ ayé rẹ̀ ṣe àwọn ọmọ tí ó gbé ta láàrin ijọ́ mélòó kan bọ́ọ̀ bá ti tọ́ wọn ó gbé ta láàrin ijọ́ mélòó kódà wọn ní tí ìgbókù rẹ̀ ńlẹ̀ báyìí tí wọ́n ti máa dára gbàtọ́ ọ̀tọ́ wọn bó ṣe yẹ ọ̀tọ́ wọn òkú rẹ̀ ó máa ráre ńlẹ̀ báyìí wọ́n sì máa jà sógun sórí pé tiẹ̀ gbé sórí pé ó burú fún ọ. المحافظة على ماله وبيته وأولاده وحسن تربيتهم ìwọ ìyàwó ẹ̀yin lẹ súnmọ́ àwọn ọmọ jù àwa ọkùnrin àwa ọkọ ìntẹ́jẹ làwa ń bá ká ìyàwó ló súnmọ́ àwọn ọmọ jù ìyá àwọn ọmọ ló súnmọ́ wọn jù òun ló mà ṣírí àwọn ọmọ òun ló mọ ibi tán kù sí olómọ ta ló ti jẹun ta ni ò jẹ ta ló pẹ́ wọlé ta ni ò pẹ́ wọlé ìwọ ló gbọ́dọ̀ máa tọ́ wọn lánàá tọ́lọ́ àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí lẹ̀ rí lórí ẹ̀ pé ọlọ́run bí ọ
bó bá ṣe tọ́ àwọn ọmọ rẹ, bó bá ṣe mójútó lé rẹ, ẹ̀tọ́ tọ́kọ gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ ní kó jókòó síbi tọ́kọ fi ọ́ sí. Obìnrin rẹ̀ rìn kiri kìí tójú bọlé kiri. Waqarna fi buyutikun, ilé yìí ni ẹ fìdí máa jókòó lé rẹ. Wala tabarrajna tabarrujal jahiliyatil ula, má máa ṣe sọ̀mbọ̀sọ̀mbọ̀ kiri, máa tójú bọlé, máa ṣòfófó. Wọ́n ní wọ́n pé wọ́n ní iṣẹ́ tún gbọ́n tí ìyá lágbájá sọ. Ó lọ ń bá ká, má ṣe bẹ́ẹ̀, torí pé ilé níbi tọ́lọ́hun fi ọ́ sí jókòó ń bẹ̀. Kí lẹ̀ rí pé ìwọ obìnrin, ẹ̀tọ́ ọkọ tó yẹ ó gbà lọ́wọ́ rẹ, ó ní kó mójútó lé rẹ̀, kó mójútó owó rẹ̀, kó mójútó àwọn ọmọ rẹ̀. Ó ní hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní kullukum ra'i wa kullukum mas'ulu an ra'iyatihi wal mar'atu ra'iyatu fi bayti zawjiha wa hiya mas'ulatun an ra'iyatiha. Ànábì ní kullukum ra'i, gbogbo yín pátápátá la dáràn jẹ. Wa kullukum mas'ulun an ra'iyatihi, Ọlọ́hun sì bi oníkálukú yín ẹran tí ń bẹ lábẹ́ ẹni tọ́lọ́hun kó yín sí, tó kó yín sábẹ́, àwọn tọ́lọ́hun fi yín so lórí ẹ̀, báwo lẹ ṣe dá wọn jẹ. Wa kullukum mas'ulun an ra'iyatihi, Ọlọ́hun bi oníkálukú, yóò bi wọ ìmáàmù, àwọn jàmáà báwo lọ ṣe ṣe wọn, ìwọ ọ̀gá, àwọn ọmọọṣẹ́ báwo lọ ṣe ṣe wọn, ìwọ àfáà, àwọn ọmọ akéwú báwo ló ṣe ṣe wọn, olùkọ́, àwọn ọmọléèwé báwo ló ṣe ṣe wọn. Wal mar'atu, Ànábì wa gbadé bí kan pé tọ̀, wal mar'atu, obìnrin, wal mar'atu, ìyàwó léèlé, ra'iyatun, adarànjẹ ní fi bayti zawjiha, lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀. Obìnrin ilé, ìyàwó ilé, adarànjẹ ní lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀. Wa hiya mas'ulatun an ra'iyatiha, yóò sì rojọ́. Ọlọ́hun bí báwo lọ ṣe dá ẹran nú ilé ọkọ rẹ̀, owó rẹ̀ báwo lọ ṣe ṣe, inú ilé rẹ̀ báwo lọ ṣe mójútó, àwọn ọmọ tọ́lọ́hun kó tì ọ́ báwo lọ ṣe tọ́ wọn. Wa hiya mas'ulatun an ra'iyatiha, Ọlọ́hun béèrè báwo ló ṣe dá àwọn ẹran rẹ̀ jẹ, àwọn tọ́lọ́hun kó sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́, báwo ló ṣe mójútó ọrọ̀jọ́ ẹ̀, Ọlọ́hun bí ọ. Eléyìí jẹ́lẹ̀ kẹrin. Èyí tó jẹ́lẹ̀ karùn-ún, ó ní al-mu'asharatu bil ma'ruf. Má ya karamba ní ìyàwó mọ́kọ lọ́wọ́, ọwá díẹ̀ hàn náà yàwó, gbogbo ará àdúgbò, ará alẹ́ ogun náà mọ̀ pé èṣù ni ọ́. Tábà ń dárúkọ èṣù, ìyá alágbájára ẹ̀, kódà wọ́n tún lórúkọ tán fi ń pè ọ́. Al-mu'asharatu bil ma'ruf, bá ọkọ rẹ lò bó ṣe tọ́ bó ṣe yẹ. Wa husnul khulq, lo ìwà rẹ pẹ̀lú ọkọ rẹ. Wa kafful adha anhu, má jẹ́ káburú kan ọkọ rẹ. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá kálẹ̀ yìí wọ́n so mọ́ra wọn. Ṣe dáadáa sọ́kọ rẹ, wùwà rẹ pẹ̀lú ẹ̀, má wàá jẹ́ káburú tọwọ́ rẹ bọ́ sọ́kọ rẹ. Ìwọ ìyàwó, ò ń fi nǹkan sínú oúnjẹ fọ́kọ rẹ pé a kò ní fẹ́ ìyàwó mi, ìwọ nìkan náà ni. Ọba ti ń gbọ́ kó ti ń gbégbésẹ̀ ó fẹ́ fẹ́ ìyàwó mi báyìí, ọmọgbọ́n tó ń dá sí. Gbàtọ̀ wá rìn lọ́tọ̀ rìn bọ̀ ń tán gbélé ọ lọ́wọ́, ọmọ ibi tó já sí, ọmọ fìtínà tó kóra rẹ sí. Ìwọ lọ tún kó ìpalára bọ́kọ, àìsàn tí ò sí lára ọkọ rẹ, nígbà tó fi lẹ́mí balẹ̀, tó ń gbé lẹ́mí gbóná, gbogbo ògbà èpè ní. Obìnrin mi a máa rán,
tó bá ń wọn èpè fọ́kọ rẹ̀ báyìí ẹ sì máa béèrè pé sọ́kọ rẹ̀ náà ni yóò máa ṣe ìpè fọ́kọ ẹ̀ yóò máa ṣe ìpè ní kíkan fọ́kọ ẹ̀ ó wá ń rò pé èpè yẹn tọkọ ni kì í ṣe tọkọ bọ́kọ bá jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí tó yẹ pé ń tọ́ ń sọ òdodo ni bí bá nípìn nú èpè yẹn níwọ náà ó sì máa nípìn bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe èpè yẹn náà ó máa nípìn bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ń jẹ jáde ń bẹ̀ àwọn náà máa gbanú èpè ẹni tí ń ṣépè nìkan kọ́ ni èpè ló fẹ́ dà lé lórí abẹ́ntà ń ṣépè lé nìkan kọ́ ìwọ tó ń ṣépè ìwọ náà ó mu tiẹ̀ ń bẹ̀ àyè tẹ́ ti ń ṣépè òun náà ó mu tiẹ̀ ń bẹ̀ kí lẹ̀ ń ṣépè fún. al-mu'asharatu bil ma'ruf èèyàn ń bọ́kọ èèyàn lò bó ṣe tọ́ bó ṣe yẹ ni ó láàánú ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ó gba ọkọ rẹ̀ láyè nínú ìfẹ́ ọkàn rẹ̀ ó lámójútó ọkọ rẹ̀ wa husnul khulq ó ní máa wùwà jàgídíjàgan pẹ̀lú ọkọ rẹ̀ wa kafful adha anhu ó ní jẹ́ ẹni tí ń ṣe sábà bí àdánwò tí ń kan ọkọ tàbáwà àwùjọ kódà obìnrin mi gan ní ráhùn olè sọ́kọ oní ráhùn olè pé ó ti gbowó kan wálé tó bá dásìkò báyẹn ṣáà ti wá èmi ní kẹ́ lù dáadáa bẹ́ẹ̀mi ní kẹ́ kọ́kọ́ ṣe kí kó lè má fura tẹ́ bá ti wá gbowó náà kájọ pín ọ̀ ń gbàbọ̀dè fọ́kọ rẹ̀ ọkọ tó bímọ fún kọ́ àti ọba má bímọ fún ọkọ tó so yìgì rẹ̀ tó láfọkàntán rẹ̀ tó tọrọ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ táwọn òbí ẹ̀ wá fi ọ́ fún lọ́wọ́ ń gbàbọ̀dè fún lọ níwá táwọn kan lẹ́jọ́ ń dì í pé kán wá ṣe ń sùtá kán wá ṣaburú pẹ̀lú ẹ̀ ó ti gbàgbé pé ní tó bá kan ọkọ rẹ̀ nínú àdánwò ìwọ ló kàn bọ́bá ń sọ pé kò kàn ọ́ ó kàn ọ́ o torí ní tó kọ́kọ́ rẹ̀ ó kàn àwọn ọmọ rẹ̀ ni ní tó bá sì kàn wọ́n nínú àdánwò ìwọ ló kàn á sì mí díẹ̀ á padà wá láìpẹ́ ibi idnil hayyil qayyum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Gẹ́gẹ́ bí àlàyé yìí tá ń bá bọ̀ nípa ẹ̀tọ́ tí ìyàwó gbọ́dọ̀ fọ́kọ rẹ̀ èyí tó jẹ́lẹ̀ karùn-ún tá mẹ́nubà oní al-mu'asharatu bil ma'ruf wa husnul khulq wa kafful adha anhu obìnrin gbọ́dọ̀ ṣe dáadáa sọ́kọ torí dáadáa tó bá ṣe fọ́kọ kò lè gbé ìntọ́ bá sì gbìn lọ́ọ̀ká bọ́ bá ṣe dáadáa fọ́kọ rẹ̀ ìwọ náà ń bí àwọn ọmọbìnrin àwọn náà ó pàdé ọkùnrin tí ó láàánú wọn ṣùgbọ́n tó bá dájú ọkọ rẹ̀ ìwọ náà ń gbin aburú kalẹ̀ nìyẹn ìwọ táwọn ọmọ rẹ̀ méjì mẹ́ta tá ń lọ lé ọkọ tí wọ́n ń padà wá ìwọ náà ronú síra rẹ̀ kí ni ìwọ náà ṣe fún bàbá wọn ọmọ pé ń tọ́ gbìn lọ ń ká al-mu'asharatu bil ma'ruf kọ́ lè wá kankan rẹ̀ kọ́ lè kan tí ó dùn tí ó pẹ́ tí ó pọ̀ ìwọ náà gbìn kan rẹ̀ kalẹ̀ o ìntọ́ fẹ́ gbìjó dáa gbìn bó ṣe yọ gbìn kọ́ bomi sí lásìkò kọ́ mójútó kọ́ lè ká èso rẹ̀ ń bẹ̀
al-mu'asharatu bil-ma'ruf wa husnul khulq jẹ́ àpẹẹrẹ ìwà dáadáa fáwọn ọmọ rẹ̀. Ìwọ ìyá táwọn ọmọ bá sọ pé ìyá wa báyìí ní ṣe ń ṣe pẹ̀lú bàbá wa, ìyá wa kìí fi oúnjẹ bàbá wa kìí fi ṣeré, ìyá wa yìí pè bàbá wa lórúkọ, ìyá wa pẹ̀lú tẹríba ni wọ́n máa ń bá bàbá wa sọ̀rọ̀, pẹ̀lú ìrẹ̀lẹ̀ ohùn kí wọ́n yìí pariwo mọ́ bàbá wa. Ó ń kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ nù, ó sì ń ra ọjọ́ ọ̀la rẹ̀ fáwọn ọmọ, torí ń tọ́ ń ṣeun kò ní gbé ọgbẹ̀san rẹ̀. Ṣùgbọ́n ó ti yẹ̀yẹ́ bàbá àwọn ọmọ wájú àwọn ọmọ ti mọ̀ pé tọ̀ èpè yìí náà ni. Bọ́ bá ti bẹ̀rẹ̀ èpè náà wọ́n ti mọ bọ́ tí máa ń ṣe, bọ́ bá ń sọ làwọn náà ó máa sọ tẹ̀lé ẹ̀. Ọmọ ń ṣépè bọ́ ṣe ń ṣe, ọmọ ò rí askar, kò rí nǹkan rẹ̀, kò rádùú àgbà lẹ́nu rẹ̀, àwọn nǹkan bú lọ máa ń kọ́ lọ́dọ̀ rẹ̀. Sọ̀rí pé ọ̀la rẹ̀ ó le wa kafful adha anhu. Ogun tó bá ti rí pé yóò pa ọkọ rẹ̀ lára sá fún. Kí lẹ̀ rí lórí ẹ̀? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi hadisi tó fẹsẹ̀ múlẹ̀, Ànábì ní la tu'dhil mar'atu zawjaha fi dunya illa qalat zawjatuhu min al-huri al-'ain la tu'dhihi qatalaki Allah fa innama huwa dakhilun yushiqu an yufariqaki ilayna. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìyàwó kan ò ní máa fara ní ọkọ rẹ̀. La tu'dhil mar'atu zawjaha fi dunya, kò ní máa fara ní ọkọ rẹ̀ láyé. Ọkọ rẹ̀ yóò máa jẹ́ ọkọ rẹ̀ láyé, ìyàwó rẹ̀ náà ó máa jẹ́ ìyàwó rẹ̀ láyé. Bẹ́ẹ̀ bá wá jẹ́ oníṣẹ́ rere tẹ́ ṣiṣẹ́ rere tẹ́ wà láyé rere láyé kan náà lẹ́lẹ̀ jẹ́ ọkọ àti ìyàwó lálìkìyàmà. Ṣùgbọ́n táyé fífẹ́ra yín la máa fi pè yín lọ́kọ àti ìyàwó. Iṣẹ́ oore ni ó sọ ń tẹ́ fẹ́ jẹ́ nínú àlùjánnà. Ànábì wa ni la tu'dhil imra'atun zawjaha fi dunya. Obìnrin kan ò lè máa dààmú ọkọ rẹ̀ láyé. Illa qalati zawjatuhu min al-huri al-'ain. Àfi kí ìyàwó ọkùnrin yẹn nínú àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ tí ń bẹ nínú àlùjánnà kó máa fún lésì pé la tu'dhi. Obìnrin yìí ṣọ́ra rẹ̀ má fara ní ọkọ mi o. La tu'dhi. Ìyí tó ń fara ní ọkọ mi yìí pọ̀ ju o. Qatalaki Allah. Ọlọ́run bá ọjà. Qatalaki Allah. Ọlọ́run gbógun tì ọ́. Qatalaki Allah ní rí bí gbégbà. Qatalaki Allah èpè ní ó jẹ́ tiẹ̀. Fa innama huwa dakhilun. Ọkọ mi ní alkiyama tí ń bẹ lọ́dọ̀ rẹ tí wọ́n rí gẹ́gẹ́ bí ọkọ òun. Dakhilun bima'na dayfun wa nazil. Àlejò ní lọ́dọ̀ tiẹ̀, àlejò ló jẹ́ lọ́dọ̀ rẹ̀. Èmi ni mo ní, ó wá jẹ́ àlejò lọ́dọ̀ tiẹ̀. Yushiku an yufariqaki ilayna. Ó fẹ́ fi ọ́ lẹ́yìn tí ó wà bá wa. Àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ tí wọ́n jẹ́ ní ire tí wọ́n lẹ́tọ̀ọ́ sọ́kọ rẹ̀ nígbà tí o ò ṣe dáadáa sí i, wọ́n tún máa fún ọ lépè. Bọ́ ṣe ń ṣe tó ń fi ara ní ọkọ àwọn náà wọ́n tún máa ṣépè fún ọ. Wọ́n ní gbogbo yìí tó ń ṣe ayé ló máa. Bọ́ bá ṣe láyé inú ìgbádùn ni ó padà wá sí lọ́dọ̀ tàwọn. Inú ìgbádùn ni ó padà sí lọ́dọ̀ tàwọn. La tu'dhi imra'atun zawjaha. Obìnrin rere, obìnrin alálùbáríkà tó ń fẹ́ ọjọ́ ọ̀la rẹ̀ fáwọn ọmọ rẹ̀ kìí ní ọkọ rẹ̀ lára láyé. Ìrọ̀rùn ni máa ń wá fọ́kọ.
gbogbo ẹni tí bá tí wọ́n ní ọkọ rẹ̀ láyé tí ní lára láyé tó lọ́kọ òun ò ní nísinmi, ọkọ òun ò ní jẹ́yàn, ọkọ tòun ò ní níláárí, ọkọ tòun ò ní kọ́lé kò ní ralẹ̀, ọkọ òun ò ní rágbéga fi dúnìyà illa qalat zawjatu min al-huri 'ain. ìyàwó rẹ̀ ní alkiyama nínú alùjánà yóò máa sọ fún obìnrin bẹ́ẹ̀ pé la tuzi, má fara ní èyí tó ń fi nínú ara tọrọ pọ̀ ń ṣe kà fún ọ ní lára kò jẹ́ nǹkan kan qatalakillah, ọlọ́run fara níwọ́n náà èpè ó jẹ́ tiẹ̀ ọ̀ní rí bí gbégbà ọ̀ní níláárí fa innama huwa dakhilun, àlejò lọ́kọ mi jẹ́ lọ́dọ̀ rẹ̀ yushiku an yufariqaki ilayna, ó fẹ́ fi ọ́lẹ̀ tí ó wà bá wa. eléyìí túmọ̀ sí pé obìnrin rẹ̀, obìnrin alálùbáríkè fara ní ọkọ, kì í ṣe pé ó kubi tó gbégbà àforí àfọrùn gbogbo ń tọ́ bá ṣe náà lọ́ọ́ ṣe o ṣe àti tẹ́mi lọ́rùn látúrí. ìwọ ìyàwó máa ń ní ọkọ rẹ lára látúrí, ó rí i pé kò sí lọ́wọ́ rẹ̀ fílẹ̀ látúrí, má gbàbọ̀dé fọ́kọ rẹ̀ látúrí, fàdúrà ran ọkọ rẹ lọ́wọ́, kó gbàbọ̀dé fún, kó fara ní, ọfin kórí ibú bára rẹ ni, ọfin kórí ibú bára rẹ, àṣegbé ò sí, àṣepamọ́ ló wà. Ó gbọ́dọ̀ ronú dáadáa o kó máa ń tọ́ ṣe tó fi ní rí ìbínú Ọlọ́hun subhanahu wa ta'ala. èyí tó kù tá mẹ́nubà ó ní al-huququl mushtaraka bayna zawjayn, ẹ̀tọ́ tó pa àtọkùnrin àtobìnrin tó pa wọ́n pọ̀, àwọn méjèèjì nálẹ́tọ́ yìí tán gbọ́dọ̀ fúnra wọn, bọ́kọ ṣe lè fún ìyàwó níyàwó náà ó fún ọkọ. aglabul huquq almadi dhikruha huququn mushtaraka bayna zawjayn. gbogbo yìí tá a sọ síwájú ká ṣe dáadáa síra wa, ká wùwárí fúnra wa, ká má jẹ́ kí ìnira kan ọkọ, bẹ́ẹ̀ náà lọ́kọ náà ò gbọ́dọ̀ jẹ́ kí ìnira kan ìyàwó ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó kọ́ àwọn méjì sínú. wa bi khassa haqqul istimta', pàtàkì jùlọ ẹ̀tọ́ ìgbádùn ara ẹni, ìsúnmọ́ ara ẹni, wa ma yatba'uhu min huquq, àti ìbára ẹni ṣeré, gbogbo ohun tó so máa tọkọ rẹ̀ ó máa bọ́ ṣeré, ó máa ní ẹ̀yin etí wàhálà yín tiẹ̀ ti pọ̀, wàhálà yín pọ̀ jù, ọkọ rẹ̀ ráyè fún ọ ní wàhálà rẹ̀ pọ̀ jù. ntóbìnrin míì ti ń bi Ọlọ́run pé tọ̀ Ọlọ́run tiẹ̀ ṣe ọkọ kó jẹ́ ní tí ó tiẹ̀ máa rí òun bí tó ń wà. Ọlọ́run wá ní pẹ̀lú bọ́wọ́ ọkọ rẹ̀ ṣe há tóun, ó tún wá ráyè tí ọ ní wàhálà rẹ̀ pọ̀ jù. ọmọ abọ́ ọkọ rẹ̀ sọ̀rọ̀ pé ẹ sì máa fọwọ́ ra yàn lára bíi mùsù, ọkọ rẹ̀ nu ọ ń fọwọ́ ra yàn lára bíi mùsù. bọ́kọ rẹ̀ ò bá fọwọ́ ra ọ lára, ta ni ò fọwọ́ ra lọ́ra? ṣé bọ́ ń lò lára rẹ̀, ẹlẹ́tọ̀ rẹ̀ ni. ọwọ́ ń fẹ́ ọkọ rẹ̀, ọ fi ń wé ẹranko, ọmọ pé ọ ń bú ọkọ rẹ̀ nu, ọ ń yẹ̀yẹ́ rẹ̀ ni. haqqul istimta' wa ma yatba'u min huquq, ká bára wa lájọṣepọ̀, ká bára wa ṣeré, ká jòkó papọ̀, ká jọ dáwẹ́kẹ̀, ẹ̀tọ́ tó pa ọkọ àti ìyàwó papọ̀ ni. wa kadha tahsinu kulli mina zawjayn khulqahu li sahibihi, bẹ́ẹ̀ náà ni ká wúwáre, kọ́kọ́ wúwáre síyàwó rẹ̀, kíyàwó náà wúwáre sọ́kọ rẹ̀, ẹ̀tọ́ tó pa wọ́n pọ̀ ni. wa tahammul adhahu wa ma'asharatahu bil ma'ruf, bó bá kù díẹ̀ káàtó lára ọkọ, ìwọ ìyàwó ọ̀làmúmára ni, kò sẹ́ni tó pè, kò sẹ́ni tó pè. títọkọ rẹ̀ tún sàn, títẹlómi ó lágbára jù bẹ́ẹ̀ lọ, tí ẹ dúpẹ́ tiẹ̀. fala yumatiluhu bihaqqihi, ẹ̀tọ́ ọkọ rẹ̀ má jẹ́ ó dùn,
ẹ̀tọ́ ìyàwó rẹ̀ ìwọ náà má fi dùn má sì máa ní ìrègùn lórí ọkọ rẹ̀ ìwọ náà má ṣe ìrègùn lórí ìyàwó rẹ̀. Ọkùnrin mi yóò máa sọ fún ìyàwó pé ńgbà tá a fẹ́ ọ amábọ́ ṣe wá ṣìbí lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí nígbà tá a fẹ́ ọ ọtí wá jẹ oúnjẹ mi tán sí ó ní ẹnu ọ̀nà òtí ẹ̀ á gbà ọ́ má ṣé wọ́n lọ lóúnjẹ ni Ọlọ́run ló lóúnjẹ ìwọ lè bọ́ra rẹ ìwọ ọkọ ṣé wọ́n gan lè bọ́ra rẹ ṣé ọ lè sọ bọ́ ṣe ń rí ṣé ọ lè sọ ni Ọlọ́run ló ní ọ rí nígbà tó fẹ́ ìyàwó táníyàn rẹ dá Ọlọ́run wá kó àrísìkí tí ọlọ́dọ̀ tó fi bọ́ ìyàwó tó fi bá wọn ọmọ bọ́ọ̀ bá wá máa lóore Ọlọ́run ó gba àrísìkí yẹn lọ́wọ́ rẹ ìgbà yẹn lọ́wọ́ akábàámà lọ́wọ́ àmọ́ iyì tọ́lọ̀ ń ṣe fún ọ kí lè rí lórí ẹ̀ Ọlọ́run bá Allah ni wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn ìyàwó yín lò pẹ̀lú dáadáa ẹ wù ọmọlúwàbí pẹ̀lú wọn ẹ má bá wọn lò ń lo ẹranko àtọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wa qawlu Allah subhanahu wa ta'ala wa lahunna mithlu alladhi alayhinna bil ma'ruf Ọlọ́run tún sọ bẹ́ẹ̀ ìpè wa lahunna àwọn obìnrin yẹn náà lẹ́tọ̀ọ́ tó yẹn gbà mithlu alladhi alayhinna bil ma'ruf ẹ̀tọ́ tí wọ́n gbọ́dọ̀ fún yín yẹn má ṣe gbọ́dọ̀ fún yẹn lẹ́yìn náà gbọ́dọ̀ fún wa. Àti ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní khairukum li ahli ẹni tó fi ń lóore jù nù yín ó lẹni tí ń ṣe dáadáa sáwọn ará alẹ́ ẹ̀. A bá fẹ́ wò pé ọkọ yìí ó jẹ́ èèyàn rẹ̀ ìyàwó ẹ̀ ní ẹbí ó jẹ́ èèyàn rẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ẹbí àwọn ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ ló lè sọ ṣé èèyàn rẹ̀ ni àbẹ́yàn bú bí gbogbo ayé bá ń pèlè èèyàn rẹ̀ bó bá ti fẹsẹ̀ kọ lọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ pé kì í ṣe èèyàn rẹ̀ torí pé khairukum èèyàn rẹ̀ nù yín khairukum li ahli ó lẹni tí ń ṣe dáadáa sáwọn ilé ẹ̀ ó ń ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ ó ń ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀. Ànábì ní wa ana khairukum li ahli èmi náà wá jẹ́ àríkọ́ṣe eré fún yín èmi náà ń ṣe dáadáa sáwọn ẹbí mi sáwọn ará ilé mi. kama yusannu li zawj imsaku zawjatihi hatta ma karahatihi laha kódà bọ́ bá rí tí ò tẹ́ ọlọ́run lára ìyàwó rẹ̀ kákọ́ọ́lẹ̀ kọ́ ló kan ṣiṣẹ́ ọlọ́run lára ẹ̀ inú súnà nẹ́bì ní kọ́ ṣiṣẹ́ ọlọ́run lára ẹ̀. Ẹlòmíì wà tó já sí pé ìyàwó rẹ̀ ò dáa ó burú ṣùgbọ́n ọkọ yìí ní àmúmára ó sì ń sin lọ́run lára ẹ̀ lọ́lọ́run fi wọ́n ń gbé ọkọ yìí ga lọ́lọ́run fi ń dá ọjà rẹ̀ fún lọ́lọ́run fi ń ṣí àwọn ọ̀nà ọ̀tún oore fún látara pé ó ń ṣiṣẹ́ ọlọ́run lára ìyàwó ẹ̀. kama yusannu li zawj imsaku zawjatihi hatta ma'a karahatihi laha kódà kọ́kọ́ ríra ẹ̀ ọgbà fọlọ́run pé tọ́ mo ń sin lọ́n lára rẹ̀ ni tó bá ń sin lọ́n lára rẹ̀ nítorí tọ́lọ́n ọlọ́ọ̀bá Allahu wá fi wá rajà rẹ̀ fún ọ. ẹwà àwọn ọkùnrin mi ó lè jásí pé karambani ni ìyàwó tó fẹ́ kò níwà kò níwà ọmọlúàbí kò mọ ìbánilò bó ṣe tọ́ bó ṣe yẹ kò tún mọ oúnjẹ ṣe kò mọ oorun sùn àwọn nǹkan tí ń bẹ tó láìfi tí ń bẹ lára rẹ̀ pọ̀ ṣùgbọ́n ọkùnrin yóò gbà fọ́lọ́run látara ẹ̀ yóò wá máa mánéjì ẹ̀ díẹ̀díẹ̀ yóò máa mánéjì ẹ̀ ọlọ́ọ̀bá Allahu wà ara jàre fún látara ẹ̀ obìnrin yẹn wà bí àwọn ọmọ alálùbáríkà fún gbogbo àwọn ọmọ ẹ̀ wà jẹ́ hafadha kitabillah
wọ́n á jẹ́ àwọn ọmọ tán hàlù Quran, wọ́n á jẹ́ àwọn ọmọ tí wọ́n yàn tí wọ́n yanjú, yóò wá jẹ́ àwọn ọmọ tán lẹ́sìn, yóò wá jẹ́ àwọn ọmọ tán tún ní ipò nínú ẹ̀sìn. Kí lọ́lọ́run ọba Allah fi fìyẹn ṣẹ̀san fún ọ? Sùúrù rẹ tó ṣe pẹ̀lú ìyàwó rẹ ni. Ó ṣeéṣe tó bá ti túlẹ̀ tó ṣe sùúrù yẹn pẹ̀lú ẹ̀, ó ṣeéṣe kó já sí pé àwọn ọmọ yẹn ò níyàn wọn àníyànjú, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ rẹ̀ ẹ́ lẹ́kún, Ọlọ́run wá fẹ́ dá ọ lẹ́jọ́ rẹ̀, Ọlọ́run fẹ́ san ọ́ lẹ́san rẹ̀, Ọlọ́run wá san ẹ́ lẹ́san rẹ̀ gba ọ̀dọ̀ àwọn ọmọ tí ó bí fún ọ. Kí lẹ̀ rí lórí ẹ̀ tá bá lọ wọnú Al-Qur'an? Ọlọ́run bá Allah ni wa ashiruhunna bil ma'ruf. Ẹ bá wọn ìyàwó yín ẹ lò wọ́n dáadáa, kódà kí wọ́n má lẹ́tọ̀ọ́ sí ìbá wọn lò dáadáa, ẹ̀yin ẹ bá wọn lò dáadáa. Wa ashiruhunna bil ma'ruf, kódà kó jẹ́ karambà ní ìyàwó ni, ìwọ má wo ìwà rẹ̀ sí lọ́n lára rẹ̀. Wa ashiruhunna bil ma'ruf, ìwọ jẹ́ ẹni tí ó máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀, kódà kó máa rò dáadáa sí wọ. Ọlọ́ọ̀bá Allah wa ni fa in karihtumuhun, bẹ́ẹ̀ bá ní wọn wù yín, fa in karihtumuhun, bẹ́ẹ̀ bá ní wọn àtẹ́yìn lọ́rùn, fa in karihtumuhun, bẹ́ẹ̀ bá kórìíra wọn, fa asa an takrahu shay'an wa yaj'ala Allahu fihi khayran kaseera. Ó ṣeéṣe tí ẹ ní ò dá yẹn lórí yín wà. Obìnrin tí o ní ò ní wà yẹn, òun là á wò mọ́ ọ lára tọ́lọ́ ó fi sínà rẹ̀ fún ọ. Òun lọ́lọ́ ó fi ṣẹ̀san fún ọ nú àwọn ọmọ tí ó bí fún ọ, Ọlọ́run wá yè wọ́n fún ọ. Fa'asa an takrahu shay'an, ń tẹ́ kórìíra yẹn, tẹ́lẹ̀ fẹ́ yẹn, wa yaj'ala Allahu fihi khayran kaseera, ibẹ̀ lórí wà wà. Ntọ́lọ́ fẹ́hùn, ibẹ̀ ni ó wà jọ́nà. Ntọ́ kórìíra hùn, ibẹ̀ lọ́lọ́wọ́ wa ní káwọn oore máa tàti bẹ̀ jáde. Àwọn oore ó máa tàti bẹ̀ jáde. Àwọn ọmọ wa jẹ́ olùmọ̀ ńlá. Ọmọ àwò pé Ọlọ́run ọba Allah ọba àrà. Ṣé èèyàn lè láwọn ọmọ olùmọ̀ ńlá ìyá wọn rèé? Kálá ọmọ ìyá àwọn ìmáàmù àwọn olùmọ̀ ńlá ìyá wọn rèé. Àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà tọ́lọ́m bí àwọn ṣe rí rèé. Fa'asa an takra'u shay'an fa in karihtumuhum, bẹ́ẹ̀ bá kórìíra wọn pé wọn wù yín. Fa in karihtumuhum, bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́fẹ́ wọn má. Fa in karihtumuhum, bẹ́ẹ̀ bá sọ pé ó yẹ kéèyàn ti ẹ̀kọ́ lẹ̀, èwo lọ́mọ tó fẹ́. Nǹkan yọ kálọ́rí lára rẹ̀ àbí méjì lọ́lọ́ fẹ́ kọ́ lẹ̀, èyí tó fẹ́ ń tọ́ọ̀rí lára rẹ̀ ó ju 4 5 lọ. Ọmọ àwò pé ta kọ́kọ́ tún sàn ju eléyìí lọ. Bẹ́ẹ̀ ò bá ti gbà fọ́lọ́hun bí ṣe máa ń rí nù. Bọ́ bá ti gbà fọ́lọ́hun tó sì mọ̀ pé tọ̀ eléyìí lọ́lọ́hun kọ́ mọ́ ọ, tẹ́wájọ́ mánéjì ara yín, Ọlọ́run wá ṣínà oore ọ̀tún ní òsì fún ọ. Ọláyà Al-Qur'ani fi ní fa in karihtumuhun, bẹ́ẹ̀ bá kórìíra wọn, tẹ́ni wọn wù yín, tẹ́ ló yẹ kéèyàn kọ eléyìí lẹ̀, ṣẹ́ni ṣé ìyàwó rere leléyìí, ṣé leléyìí ló yẹ ó bímọ fún yàn. Fa'asa an takrahu shay'an, ó ṣeéṣe kó yẹ pé ń tẹ́ kórìíra yẹn tẹ́lẹ̀ fẹ́hùn, wa yaj'ala Allahu fihi khayran kaseera. Ọlọ́run wá fi oore sí tí è ṣe oore kékeré. Ẹ̀rí pé wa yaj'ala Allahu fihi, ìntọ́lọ́ fẹ́hùn, fima takrahu, ìntọ́lọ́ fẹ́hùn, Ọlọ́run wá fi oore, yóò wá fi sínú ẹ̀ khayran, oore kaseera, kí tún ṣe oore kékeré, oore kàǹkà. Oore kàǹkà lọ́lọ́run gbé síbẹ̀. Àwọn nǹkan tó ọ̀ràn kan ní wọ́n á tà tibẹ̀ máa jáde nú oore.
ó máa dúpẹ́ pé tọ́ ọ dúpẹ́ fọ́lọ́run tó fún ọ ní sùúrù tó fún ọ ní sùúrù tó fi lè sin lọ́run látara ìyàwó ẹ nígbà tó rẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ sínú gbèsè ayé rẹ̀. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. إن الله فهم أورين بمبه سيلون لا ترى يوري سيلون لا ترى أقوري ونا ìwọ ìyàwó سيلون لا ترى أقوري ní sùúrù pẹ̀lú ẹ̀ bọ́ọ̀ bá jèrè ọkọ rẹ̀ ọ jèrè àwọn ọmọ látara rẹ̀ Ọlọ́run dá ọ láre látara àwọn ọmọ rẹ̀ sílọ́n látara ọkọ ẹ̀ má wo tiẹ̀ wo tọ́lọ́ ma lára torí ń tọ́wọ́ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sì ṣe fún ọ bí ò bá ṣe fún wọn látara ọkọ ọ jèrè àwọn ọmọ rẹ̀ ó sanjọ́ wọ́n ṣe dáadáa fún ọ àwọn ọmọ rẹ̀ ó yáre ọ̀rọ̀ àwọn ọmọ inú rẹ̀ ó dùn ẹ̀mí rẹ̀ yóò gùn débi pé orí àwọn ọmọ yìí ó wà sójú rẹ̀ kọ́lọ́ọ̀bà Allah kó já jèrè àwọn ọmọ wa ẹ̀tọ́ tàwọn ọkọ Ọlọ́run ṣe wá lẹ́ni tí ó lè fáwọn ìyàwó ẹ̀tọ́ tàwọn ìyàwó Ọlọ́run ṣe láwa tí kò ṣe ní tá a lè fáwọn ọkọ wa èyí tó sì pa wá pọ̀ ẹ̀mí ìgbàgbọ́ ẹ̀mí ìgbàfọ́lọ́hun ẹ̀mí ìgbọ́rọ̀ sọ́lọ́hun tá a fi ń fúnra wa lẹ́tọ̀ọ́ ara wa ọlọ́ọ̀bá Allah ó ṣe fún gbogbo wa ibi tá a ti dánilẹ́kọ̀ọ́ wa tó ní ìdúró ní kọ́lọ́njó wúlò fáwọn àtàsọ́ àtẹ̀yìn tẹ́ gbọ́ subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillah